wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àti wà pé a kò sinmi tọjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la ó ṣe bí elétò àwọn pípọ̀ rẹ̀ sẹ́yìn. Orúkọ tèmi ni Joseph Akínwálé ọmọ Ògúndòkun nílé ìbáyàgbẹ̀ nínú ọmọ ọlọ́pàá àwọn ìjọba abéṣojú ọkọ̀ ìjàkadì lóru tọ̀fà ìjàkẹ́ tí wọ́n jà lọ́pàá àtọ́jọ́ sí òṣojú ọ̀tá ní òṣojú òkúrò nínú oko sójú ọlábàkálẹ̀ láàlà tó bá sojú olóko ní ìbálà wọn. Ìbílẹ̀ kẹ́kọ̀ọ́ ni wọ́n wá sóde lónìí pẹ̀lú obìnrin ní ọkùnrin kan tí wọ́n ń pè ní fantastic. Orúkọ tèmi ni Òjó Bámidélé Ṣínà, ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí fantastic. Èmi ni ọmọlé ọlọ́dẹ Ògúnráì, olùsílọ ọmọ ọ̀lẹ òsínbátan, ọmọ ọ̀lẹ jogún bànújẹ́, ó rò pógún bàbá òun lòún jẹ. Ọ̀lẹ tiẹ̀ lọ́rẹ́ ọmọ ọ̀lẹ èmi yẹn sọ ọ̀lẹ tèmi òun lọ̀lẹ ẹ̀mọ́ dé. Lónìí lórí ètò wa tí a ti fojú léde sí náà ni ètò tí a mú wá tá a pè ní ilẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá lètò ètò ní nílẹ̀ Yorùbá. Lónìí nílẹ̀ Yorùbá a mọ̀ pé àwọn bàbá wa ń ṣe ọ̀lẹ kọ́ torí ọ̀lẹ lọkùnrin èmi àmì ìfìjọ àwọn bàbá wa àwọn bàbá wa wọ́n lo oko wọ́n roko wọ́n dáko wọ́n ṣiṣẹ́ látàárọ̀ nígbà tó bá di ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ tí oòrùn ti wálẹ̀ wọ́n mọ̀ darí bọ̀ láti nítorí wọ́n á fẹ́rẹ̀ oko wálé. Wọ́n bá fẹ́rẹ̀ oko wálé náà wọ́n akótidélé náà. Akótidélé but wọ́n á kó ti wálé. Ẹ káàdì kí á máa bá bọ̀ àwọn èyí tí wọ́n kó gbogbo ayá torí pé nígbà àwọn bàbá wa lóko wọ́n ti jẹ yán lóko nígbà àsìkò ẹ̀rùn tí wọ́n tiẹ̀ wọ́n kéré oko ẹ̀mí ti délé ní oko pọ̀tù fún kálukú ní òkú tiẹ̀ wálé torí kò ní ìṣọ̀lẹ̀ ẹ̀wọ̀n fún òun lọ sí eré lóko iṣẹ́ ni wọ́n lọ sí ẹ̀wọ̀n kálukú kéré èrè oko tiẹ̀. ẹni wọ́n kéré oko délé láti sọ lọ jí nǹkan délé ni o. ẹ̀ka gbàgbé wálé náà kó kálukú kéré oko rẹ̀ ṣùgbọ́n àkótí ẹ̀ tí ì di àsìkò kórè tí wọ́n bá lọ bí iṣẹ́ òòjọ́ tí wọ́n ti fi iṣẹ́ òòjọ́ dé wọ́n á di ọwọ́ ọ̀rọ̀ lẹ́ wọ́n wà bí nǹkan fàájì bí ẹmu wọ́n sì lọ sí di ayò ọlọ́pọ́n láti ẹmu funfun ọmọ òwúrọ̀ wọ́n wà lọ sí di ayò ọlọ́pọ́n láti fi dárayá nítorí pé ńbẹ̀ ni wọ́n ti pàrọ̀ lẹ́ tí wọ́n ti bára wọn ṣeré. Ní òní eré ayò ọlọ́pọ́n òní amúwásí ojú ìwòran wa nílẹ̀ Yorùbá akọ́ta àkókò yìí. ọ̀tá ń jẹ́ òpè ọgbọ́n. Ẹ kú àtàárọ̀. Sùn ní jí ìsú ní pàtí lásán. Ó di sùn léyìí. Àdé bàbá fi gbé Sunday Igboho. Láyò mo ní Sunday Igboho lẹ́la kẹ́jù lọ. Ẹ̀gbọ́n rẹ̀ bó ní ọ̀rẹ́ jẹ́ àwọn ọjà Sunday Igboho nínú bóòlù ṣe pẹ́ ọ̀kan tó pọ̀ ọ̀kan. wọ́n ló jí padà ní o. Wọ́n ní láwọn ń jí padà ní o. Pé ti bá mẹ́ta tẹ́lẹ̀ alábòsí ètò ẹ̀rí nù. Ṣé tíákà náà ni ọ̀n bá sọ bá ní ọgbọ́n wa kan? Ọ̀dọ́ bó ló gbẹ́ ni? Sunday pẹ̀lẹ́. Àbọ̀ jẹ gálà. Ó lè mọ̀ jẹ. Ẹ mà kọ́ sẹ́ni ìyá òkú ló jẹ. Ojú lórí wa gbàdàgbà tó gbọ́n lójú ni. Alàgbàlagbà kí ni éèjì wọn? Wọ́n wá jẹ́ bí. Dádì kéṣe tó bẹ́ẹ̀ ti dàgbà sóhùn. Kéṣe tó burú tó bá di aago mẹ́fà àbọ̀ láàárọ̀ lẹ Mọ́sàbí kéṣì wé inú òun tẹ̀lé ọ̀gbà. Ìyọ́ bá kù wájọ. Bàbá ni ẹ bàbá lèmi náà. Ọwọ́ ìsójà rẹ̀ àti wọ́n látàlú. Ẹ̀gbọ́n ẹnì ọ̀rọ̀ bá. Akọ̀wé mi ẹnì ọ̀rọ̀ bá. Ẹ̀kọ́ làwà báyìí. Bí èmi àti Délé bá tayọ ọlọ́gbọ́n wọ́n bẹ́ta ni wọ́n fún un tó di pé ẹnikẹ́ni ò lè pamíláyò kàkà tẹ́kùn má jẹ sèse bí àbí sàwádà nù ní. níjà ayọ̀ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ni èmi rẹ̀ kọ́ ọ̀rọ̀ bá kókè tó bá kan lè oníbì kan tá a gbé sí. ó bọ̀ pọ̀ ní lórí ètò. lọ́nà òkè sọ̀fọ̀ ọdún àgbà ká tó di pé àtẹ̀síwájú lè di àrùyọ̀ ọlọ́pọ́n ẹ̀já lókè náà ná torí pé ìta ìjẹ́kọ́ ni à ń tà. èso ìgbà mo ní gàrí o. ẹ̀já lókè náà. Dádì Ṣadé,
bó la ti máa rí màálù tẹ́yìn ẹ̀gbẹ́gbẹ́ tá a fi máa ṣe ìnáwó ìgbéyàwó Ṣadé. ìtì ọ̀gẹ̀dẹ̀ nìyẹn kò tó wàhálà dá sí. bí a bá ti dé Solaso Farm ìrọ̀rùn ló bá dé. bẹ́ẹ̀ ni Solaso Farm nìkan ni mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà fún yín. níbẹ̀ nìkan lẹ ti lè rí ẹran màálù tẹ́yìn rẹ̀ gbẹgbá bó ṣe ẹran òrúkọ lẹ bá ń wá tàbí ẹran àgbò. níbẹ̀ nìkan lẹ ti lè rí èyí tó tẹ́ ẹ̀yin lọ́rùn. Solaso Farm wà ní ìdojúkọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí AUD ní ìlú Fìdítì ní àdúgbò Mọ́dẹni. kódà bẹ́yìn bá fẹ́ kí wọ́n gbéran wá sílé yín gbogbo rẹ̀ náà ló rọ̀ wọ́n lọ́rùn ní Solaso Farm. lábẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Solaso Farm Mr. Azeez Ayọ̀dèjì Omítẹ́rù. ẹ lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08023863791 08023863791 tàbí 09025585376 09025585376 ọ̀gá nìkan láàrin àwọn òkúta. kí làwọn àǹfààní tí ó ń bi ayò ọlọ́pọ́n kí ni ìwọ tí ẹ̀kọ́ ni ó dáhùn torí tó bá ní bóyá òdò ló gbà tó bá ní ó dáhùn torí òwe ìtayò ọlọ́pọ́n bá ti bá ìtayò ọlọ́pọ́n òun gbàdá lọ́dọ̀ ni kí làwọn àǹfààní tó wà ní ti ayò ọlọ́pọ́n àkókò wo ni wọ́n mọ tayò ọlọ́pọ́n lẹ̀ Yorùbá àti pé irúfẹ́ àwọn èèyàn wo ni wọ́n mọ tayò ọlọ́pọ́n nílẹ̀ Yorùbá. ẹ dákun jẹ́ a lè mọ àwọn tó jẹ́ àǹfààní ayò ọlọ́pọ́n títa nílẹ̀ Yorùbá. Rábíù ìwọ náà wádìí ayò. ẹni tí ò bá Sunday tayo àbí wọ́n ti mẹ́lẹ̀ wá. tó túmọ̀ sí pé ayò ọlọ́pọ́n mọ́ gbé rònú lọ kò fààyè fún rònú. mọ́ta lọ́wọ́ ń di ayò kò sọ́ta ń di ayò. gbogbo ọ̀rọ̀ àlùfáàǹsà nídìí ayò náà ló mọ. ló mọ o tàbá ti kó yá o. ọ̀rẹ́ ti dọ̀tà ọ̀tá ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ padà lẹ́yìn gbogbo wa bá ti dé níbí náà kò sọ́ta bí àwàdà yẹn náà ni ó máa ń dàbí bàjẹ́. ìwọ ha kí ni àyín lẹ́nu. ẹ ṣeun. ẹnì yìí ti wín mẹ́ta báyìí ó ti di ọ̀gá lé wọn. tó tẹ́ máa ṣe ń ta lọ ní ìsìn tó bá ti rá pa èyí báyìí àákòókò wájú ẹ̀ tó bọ́nu ó sàn lọ́sẹ̀ yìí tó bá gbé tó bá ti pẹ̀lú ọkàn tiẹ̀ àákòókò wájú ẹ̀ ẹni tí ní wá ń wù. tó bá ní wá tó pa mẹ́ta míì kò lè tu tó ní ẹ̀ wá pa mẹ́ta padà wọn wà ní wọn ìjọba wọn ní mẹ́ta láti fún àwọn mẹ́ta ní ìgbésẹ̀ ọ̀kan lè yí ayò ọlọ́pọ́n. mẹ́ta straight ẹ̀rí pẹ́lẹ́ ẹ̀ka wọn dára wọn gbàgbọ́dá àti ẹ̀rí ìjọba tó gbé wínà náà ọ̀tẹ́ni ti pa mẹ́ta ó gbèdé ilé àlá àbí tó wọ́n máa yòyìn wọ́n lò náà ni wọ́n ń pè ní sáráyò. náà ní sáráyò náà ni. báwo ni ẹ ti máa ń rí ọmọ ayò yẹn. inú ogun yẹn ń so ni ìkan máa ń so. yóò ṣe kíyèsí ọ̀rọ̀ àwọn àlùfáàǹsà tó wà nínú ayò ọlọ́pọ́n tá a wò lẹ́ẹ̀kan èyí kò ṣe ọ̀sẹ̀ yìí kò ṣe fọwọ́ ọ̀sẹ̀ nídìí ayò ọlọ́pọ́n lọ́rọ̀ àlùfáàǹsà parí sí. ọ̀rọ̀ àlùfáàǹsà oríṣiríṣi ni ìyẹn máa bá pàdé ẹni tí inú rẹ̀ bá sì gbà yóò dàbí yóò bínú lọ ní jọ ní nínú àwọn ayò ọlọ́pọ́n tí àwọn wá fún wa lónìí àwọn ọ̀rọ̀ àlùfáàǹsà oríṣiríṣi ni yóò jẹyọ ńbẹ̀ ẹja. ẹjọ́ ìbí bá yẹn wá mọ bí ẹ fi sí bàbá yẹn gbé wọn lọ wọ àrà kan mẹ́rin láyé lọ. bàbá ládé èbó ẹmu ti lè yóò fún mi nílẹ̀ tí ó sì ní rẹ́kọ̀dù. báṣà nígbà skul yẹn wà ọ̀n àwa kàwé ajáde. ẹ tó bá jẹ́ pé bàbá lè jẹ́ tó bá di Monday ẹ lọ sẹkẹrì àtẹlọ lọ wà. Adẹ́sì tó bá ti di lọ́lẹ̀ yẹn bó bá là ní ìdí wá ó ràn máa mú tẹ̀. orí ìṣẹ́gun òpin. àní kankan náà ní ìdá rẹ̀ fún ẹ̀yìn méjèèjì náà. abájọ tí mo ti ń ṣe o. ẹ̀mí yín lọ́wọ́ ó béèrè sàtífíkẹ́tì ìwọ náà béèrè sàtífíkẹ́tì ẹ̀rí pé ìbàjẹ́ gan ni. àmọ́ wípé ẹ̀yin mọ bí ẹ kọ́ sí ni lórí láyé jọ hàn bàbá jọ ìjọ tí mo bí ọ̀làdé èbó ni ọ̀rọ̀ àgẹ́nẹ́ wọ́n kọ́ sí. lọ tí a níwèé bàbá yá mu wá mu wá. láwọ̀ yín mo mọ̀ ọ̀nà padà wá já poró òkú rèé lọ́bọ̀rọ̀ ó lọ yọ padà. yóò tó padà. kò lè kó títì bó ti ń wá ṣé kó jù lọ.
òwe wo balẹ̀balẹ̀. Àfọmọ Ayò Fáyò ni. Wọ́n jẹ́ ìṣèlú tòótọ́. Àwọn ti bí àwọn náà ti tà ní rẹ̀. tó ó bàbá àti ẹ̀yin ìyẹn wa lọ́kùnrin ló dẹ̀ wà dẹ̀ wádìí àjò òwe Yorùbá kan ló sọ pé balẹ̀balẹ̀ àfọmọ Ayò Fáyò ni kí ni ó bí òwe yìí kí sì ni àǹfààní òwe yìí kí ni túmọ̀ rẹ̀. ọmọ bá a sọnù. ọ̀kan kékeré tá a bá ń ṣèrò sẹ́ńdẹ̀dà a máa wí pé bíjẹ́ ọlá ti máa ta. àti bó ṣe eré àti bó ṣe eré. ọ̀fẹ́ wí bó délẹ̀ ní bó ṣe eré náà máa ta. wọ́n fẹ́ ṣe wú. àwọn ṣe ṣe ìbàdàn fún jìbìtì. yóò wá fi kan láì. jìbìtì. jìbìtì ọmọ bá jẹ márùn-ún ogun mẹ́rin ló jẹ. yóò wá yàwó mẹ́rin náà ló jẹ. tó tọ́ ń gbà mọ́. tẹ̀lé mọ̀ pé ní òkùnrin màá lè tanná báyìí àti pé nítorí ẹni pé nílẹ̀ bá ti sú àwọn àgbà gbọ́dọ̀ sinmi gbọ́dọ̀ fàárẹ̀ àìsàn lójú ṣùgbọ́n lóde ìsìn kan o tẹ̀ rí níta ẹgbẹ́ wá yìí ní àbágbé lábẹ́ yọ máa tàbí lọ́dọ̀. àwọn méjèèjì tá a pọ́n yìí ló ní pé ìṣúná ìjọba ń gbà ló mú òwe wáyé. tí ayò bá bọ́ọ̀lẹ̀ inú òkun ò lè rí mọ́ torí tí ẹ bá ń tayò lọ́wọ́ báyìí ni ó lè jábọ́ sọ̀tẹ́ ẹ̀ nígbà tá a bá ń wá káàkiri ńlẹ̀ ọjọ́ ti tó lọ. tó bá ti dùn mọ́nù ní àǹfààní àti tàdá míì wọn tó bá iṣẹ́ bá parí ayò. omi tó tún kún. ìtumọ̀ rẹ̀ sẹ́pẹ́ náà ni pé ní alẹ́ ní ayé àtijọ́ kò sí pé à ń tan iná tẹ̀wọ̀n pé pẹ́ńtò nǹkan ló wà bíi làgìdí wọ́n fi ń tẹná bíi fìtílà nǹkan kò sí gbé sídìí ayò láti fi ta ayò so wọ́n wá ti pé tọ́jọ́ bá ti pọ̀ fírí báyìí wọ́n dìde kó di ayò nù ni wọ́n lọ nàjú ní ìta so èkejì ni pé tí ayò bá bọ́ọ̀lẹ̀ ní alẹ́ yẹn kò ṣeé wá torí kí wọ́n bá sí èrú wọ́n bá rí pé ọmọ yóò sọnù. kọ́ bá rí pé ọmọ yóò sọnù kí ẹ lè bá rí tájọ́ kejì ni wọ́n fi ń ta lálẹ́ ni òwò yẹn fi jáde pé tálẹ́ bá lẹ́ àfọmọ Ayò Fáyò. ẹ ṣeun àgbà ò ní tán lórílẹ̀ o. tó ẹ ṣeun adúpẹ́ o àmọ̀rí yín bá o. àlè jù báyìí lọ lórí ètò lónìí yóò tó dijọ́ mẹ́jọ láti Ìtumò rẹ̀ àwa láàmú wá ìyẹn láàmú bá orúkọ tèmi lẹ́ẹ̀kan sí náà ni Joseph Akínwálé ẹni tó yusuf ní jẹ́ Joseph àbọ̀mọ̀ Joseph Akínwálé ọmọ ògbólógbò lórúkọ mi nílé ìbádàgbẹ́ mi náà lọ́mọ ọlọ́fà mọ̀jọ́ máa lóṣù lọ́pọ̀ ẹ̀ka lórúkọ wa ìjàkan tí wọ́n jà lọ́fà àwọn ìdílé ìbádàgbẹ́ sojú òfò sojú láfàkálẹ̀ láàlà tó bá sojú olóko ìbálàmù ẹlágbára. orúkọ tèmi ni Bámidélé Ṣínà fantastic àwọn ìsọ̀lẹ̀ ẹ má gbàgbé ó kiri èyí ẹ pàdé wa níjọ́ mẹ́jọ ṣùgbọ́n kó tó dìgbà náà a kì í òkú wálé. tó wọn kálukú kéde òkú rẹ̀ kí wọ́n bá rí pé tẹ̀sán wọn mú lọ ẹ̀ sí.